A rí i pé à ń ṣe cultural Sunday ní ìjọ àtúbí lónìí. Ẹ dákun ìyàwó ni ẹ̀yin wà. Kí ni ìdí? Ṣé ẹgbọ́ èdè Ìgbò dáadáa ni? Ṣùgbọ́n inú yín dùn bí ẹ ṣe jẹ́. Irú ètò báyìí kí ni ohun tí ẹ rò pé ó lè mú wá nínú ìjọ àti lágbègbè? Àṣà àti ẹ̀sìn tí wọ́n jọra wọn, tí wọ́n nìkan ṣe papọ̀. Àṣà àtẹ̀sìn nìkan ṣe papọ̀. Àṣà àti ẹ̀sìn bá dé sí Ọlọ́run, ṣùgbọ́n kò yẹ kí ẹ̀sìn kó lè ba àṣà jẹ́, kò yẹ kí àṣà kó lè ba ẹ̀sìn jẹ́. So kálukú ló ní ọ̀nà ọ̀tọ̀ tiẹ̀ tó ti ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí ọba ìjọ onítẹ̀bọmi, tí ẹ bá wá rí àwọn ìjọ kan, àwọn ìlú kan, àwọn ìgbìmọ̀ kan tí wọ́n rí ohun tí a ṣe lónìí tí wọ́n fẹ́ ṣàwòkọ́ṣe rẹ̀, wọ́n fẹ́ ṣe báwọn náà ṣe. Irú ojú wo ni ẹ ó fi wò wọ́n pàápàá tẹ́ ẹ bá tiẹ̀ lórí ẹ̀ fẹ́ pè yín pé kẹ́yìn náà kẹ́ wá bá wọn kópa ńbẹ̀. Tí wọn kì í sọ ọmọ ìjọ yìí, ṣé inú yín sì dùn láti rí wọn? Ṣé ẹ rò wípé wọ́n fẹ́ já ètò yín gbà mọ́ yín lọ́wọ́ ni? Kí wá ní iṣẹ́ tí ẹ rò wípé ẹ ń fi ètò yìí rán sí àwùjọ, àbí àkànṣe láti wọ aṣọ àǹkó náà ni? Àmín. Tá a bá náà ní wípé ẹ̀yà Ìgbò ní ẹ̀sùjú, tá a bá padà sínú èdè Yorùbá tí wọ́n sọ pé a kì í rìn kórí ó mọ́ mì. Bóyá nígbà tá à ń ṣèpalẹ̀ mọ́, bóyá nígbà tá à ń ṣèsìn lọ́wọ́ lónìí, bóyá nígbà kan kí ètò yìí tó wáyé, tá a bá rí àwọn tí wọ́n ti ṣẹra wọn lọ́nà míì tàbí ọ̀nà mìíràn, ìmọ̀ràn wo lẹ ní fúnrú àwọn bẹ́ẹ̀? Lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín. Ẹ̀sìn wa dúpẹ́, akẹ́wà pé a kú ọdún òní, ìwà yóò sọ̀pọ̀ rẹ̀. Please subscribe.